bá pàdé tí wọ́n ní wọ́n na àwọn nígbà tí wọ́n jẹ́ rector polytechnic ní Rẹ́mọ Poly bàbá ìdáríjì àwọn tó ń sọ pé wọ́n gba owó lọ́wọ́ àwọn ìdáríjì tó ń pé àwọn àtìyàwó yín ni wọ́n fa nǹkan olú ẹ̀dá kan bá mi dáríjì wọn gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀ ẹ̀dá kan bóyá ìyàwó níyàwó ni wọ́n bá sùn yín ẹ dáríjì ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọmọ ṣẹ́rí àgbọ̀nsáré káàkiri àsáré káàkiri gbogbo wa mánéjì ni ẹ̀sán wọn ẹ̀sán kan tó ti ṣe àwọn olè ìyá ìdájì. ẹ jọ̀ọ́ gbogbo wa kan sáré káàkiri àkànsáré káàkiri ni àtọmọ ìyàwó àkọ́kọ́ àtọmọ ìyàwó èkejì gbogbo wa kan ní ẹ̀sán ló ń ké lórí wa ẹ dákun tí ẹ bá dáríjì wá yá ẹ bá yàrá kù sínú yà ẹ bá yàrá kù sínú yà ẹjọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹjọ́ ẹ̀yin tó jẹ́ Christians ẹjọ́ mo fi Jésù bẹ̀yìn ẹ̀yin tó jẹ́ Mùsùlùmí mo fi Ànábì wa Muhammad bẹ̀yìn mo fi Allah subhanahu wa ta'ala mo fi bẹ̀yìn mo fi Mẹ́kà bẹ̀yìn mo fi Mẹ́dínà bẹ̀yìn mo fi Jerusalem bẹ̀yìn mo fi gbogbo nǹkan tẹ́ mọ̀ ẹ dákun ẹ dáríjì wá ẹ dákun àkànsáré káàkiri ni bí mo ṣe ń ṣiṣẹ́ tó mi ò sí ilé mo rẹ́ǹtì ní tẹ́ bá débi tí mo gbé ajá ní olè tún gbé ẹ dákun ẹ dáríjì ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dáríjì dáàdì mi ẹni tí bóyá wọ́n báyàwó ẹ̀sùn ní ẹ dáríjì bóyá wọ́n gbowó lọ́wọ́ èèyàn ní ẹ dáríjì bóyá wọ́n rẹ́gísítà yìí fún CIA ní wọ́n fún certificate ẹ dáríjì wọn ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má yẹ ká kú ẹ abẹ̀yìn gbogbo ẹ dákun àti ẹni tí ó jẹ́ pé ẹni tí wọ́n ṣẹ̀ ló mú kì í ṣe bóyá ẹni tẹ́ ń wo ẹni tó ń wo ẹni kìíní bóyá ẹni tí wọ́n ṣẹ̀ ní lẹ́mọ̀ ẹ bá wa sọ fẹ́ nìyẹn kán dáríjì wá tọ́lá ẹgbẹ́ yìí náà lẹ́ ń wo lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ẹ dákun nígbà tó gbé fẹ́lẹ́lẹ̀ ni o Òkè Àdó ni o Iléṣà ni o ibikíbi tí gbogbo ibikíbi tó gbé Àbújá ni o ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dáríjì wọn ẹ dáríjì wọn ẹ dákun ẹ rí dáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run náà ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ ṣàánú fún wa wọ́n ṣẹ̀yìn ẹ dákun ẹ dákun ẹ jọ̀ọ́ kẹsì mo bá máa ké lórí àwa ọmọ àtàwọn ọmọ ẹ dákun ẹ dákun ẹ dáríjì wa o wọ́n ti ṣẹ̀yìn gbẹnikẹ́ni tó bá jẹ́ proprietor ni o proprietress ni o rector ni o gáàdì ni bàbá ọdẹ tó sọ pé tí mo padà lọ síbi tí wọ́n ti jẹ́ rector ní Rẹ́mọ Poly tó ní wọ́n nà bí bàbá tó wá pé bàbá yẹn wò bàtà báwọn ọmọ bàbá yẹn dáríjì wa ó ní wọ́n nà bí ó ní àwọn àti ẹni tó dẹ̀ ní polytechnic àwọn ni rector gbà yẹn ní Rẹ́mọ Poly ó láwọn ẹni tó dálẹ̀ ni wọ́n jọ ní kíní olówó ó ní dájú mi sọ pé òun ló tú àṣírí nǹkan kan ó ní wọ́n náà bí bàbá àgbàlagbà tí ó jù wọ́n lọ ẹ dákun ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ẹ dákun ẹ̀yin tẹ́ ní schools ẹ̀yin tẹ́ ní nǹkan kan tó jẹ́ kó ṣe ẹ̀yin ọ̀rẹ́ wọn tó jẹ́ kó ṣe ẹ dákun ẹ dáríjì ibikíbi tó bá ti bi tẹ́ bá wà ìlú òyìnbó lẹ́wà ní Nàìjíríà lẹ́wà ní ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dáríjì ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ ra ànúgbà o. lẹ́ẹ̀kan sí mo tún bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ ṣàánú ẹ bá ń dáríjì ẹjọ́ ẹni sọ́jà wíwí ẹni rárí ẹni dààmú ẹni jìyà oníyà ẹjọ́ ẹ bá ń dáríjì ẹ ṣàánú ẹ jẹ́ kan láàánú gbà ẹjọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ ṣàánú ẹ bá ń dáríjì wọn ẹ bá ń dáríjì wọn ẹ ṣàánú ẹ bá ń dáríjì wọn ẹ bá ń dáríjì wọn o ẹ bá ń dáríjì wọn o ẹ jọ̀ọ́ ẹ bá ń dáríjì wọn o ẹ bá ń dáríjì wọn ẹ má jẹ́ kábàámọ̀ pé mo bímọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká
ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè yìí tí wọ́n ṣe ẹ dáríjì àwọn ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ jọ̀ọ́ ẹ dáríjì wa chọ́ọ̀chì ni o bóyá chọ́ọ̀chì kan ní bóyá nǹkan ibikíbi tí wọ́n bá ti ṣèyìn ẹ dákun ẹ ṣàánú fún wa ẹ dákun ẹ wo tàwa ọmọ tí àwọn ọmọ náà ẹ jọ̀ọ́ ẹ̀yin náà Ọlọ́run á dáríjì yín tẹ́ bá ti lè dá ẹ dákun ẹ jọ̀ọ́ ojú alẹ́ ló dé yìí ọlábàjọ àwọn mùsùlùmí á ní Ọlọ́run bí wọn á ló bí ẹ̀san nígbà wọn máa ń sọ nù ẹ dákun iṣẹ́ rí ẹ̀san ló dé yìí o. ẹ̀san wà lọ sọ fún Dáfídì ó ní ìdá amóní àwọn amónáìtì ó ní kò ní kò nílé rẹ̀ ẹ̀san nìyẹn o ẹ dákun ẹ dáríjì ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀san rèé o ẹ dákun ẹ dáríjì o ẹ dákun ẹ dáríjì wa ẹ dákun ẹni ráre o ẹni gbà ẹ máa ránu gbà ẹ dáríjì wa o ẹ dákun gbogbo nǹkan tẹ́ gbàgbọ́ ẹ dákun mo fi bẹ̀yìn ẹ dákun ẹ̀yin ẹlẹ́sìn kẹta náà ẹ dákun mo fi gbogbo nǹkan tẹ́ mọ̀ bẹ̀yìn ẹ dákun ẹ dáríjì ẹ dákun ẹ jẹ́ ránu gbà ẹ dákun ẹ dákun. Ẹjọ́ bá ń dáríjì mọ́ ẹ̀mí láre ẹ̀mí dààmú ẹ̀mí kọjá lẹ́wẹ̀ẹ́wò ẹ̀ṣàánú ẹ̀mí dírádáradá ẹ̀mí tọrọ jẹ fún mi ayé yìí ẹ̀mí tọrọ jẹ ẹ̀mí láre ẹjọ́ tó yọ lọ ẹ̀ṣàánú mi ẹ̀ṣàánú ẹjọ́ tó yọ lọ ẹ̀mí fàràánú kú ẹ̀ṣàánú mi ẹ bá ń ṣàánú wọn ẹ bá ń dáríjì wọn ẹ̀ṣàánú ẹ bá ń dáríjì wọn ẹjọ́ ẹ ṣàánú ẹni wíwo iṣẹ́ pátápátá kó ṣàánú ìdílé wa kó ṣàánú ojú ọ̀pọ̀ dáríjì wa ẹjọ́ ẹ ṣàánú mo bẹ̀bẹ̀ ní o ẹjọ́ mo tún bẹ̀bẹ̀ ní o ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀mí láre ìyá ẹjọ́ má mi ló ń bẹ̀ yín o àwọn ẹ̀gbọ́n mi ò sí bí ní èkejì mi ò sí bí o ẹ dákun àwọn ọmọ tó kú náà ò sí bí ní bàbá bẹ̀ yín o ẹ dákun ìjọ ẹ̀dì mi bẹ̀ yín ìjọ ẹ̀dì mi bẹ̀ yín dáríjì mi agbára o Jesus. Ẹjọ́ ìṣàánú kẹdáríjì o ẹjọ́ ìṣàánú kẹdáríjì ọmọ Nàìjíríà o lókè òkun níbikíbi tó ń bẹ̀ wá ẹṣàánú kẹdáríjì o ẹṣàánú kẹdáríjì ìtọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ra bá wá ẹṣàánú wa tá a bá tójú rere ní atójú rere Ọlọ́run ẹṣàánú ẹjọ́ ìdáríjì wa ẹdáríjì gbogbo wa ẹjọ́ ẹdáríjì wa dáríjì ìdílé wa yìí ẹṣàánú ẹjọ́ ẹ̀mí láre ojú alẹ́ rẹ̀ ìyẹn rà mí gbà o ẹ rà mí gbà o ọmọ yìí máa rà mí gbà ẹ dákun dáríjì wọn ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ rà mí gbà gbogbo bí ẹ bá kọjú sí lẹ́tì máa rà mí gbà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn ẹ̀gbọ́n mi tí ò sí bí wọ́n ní kí n bẹ̀yìn èkejì mi tó wà Lagos State ó ní bẹ̀yìn ẹ̀gbọ́n mi tó jẹ́ Christian ó ní bẹ̀yìn ní Àtibọ́lá ẹ̀gbọ́n mi tó di Muslim Olúmídé ó ní kí n bẹ̀yìn ó ní kí ẹ má bínú Táíwò mi ó ní kí n bẹ̀yìn kí ẹ má bínú gbogbo àwọn èèyàn náà gbogbo ìdílé náà ní kí n bẹ̀yìn ẹ dákun ẹ jọ̀ọ́ ìdílé Abódíyà ló bẹ̀yìn o abẹ mùsùlùmí abẹ Christians abẹ gbogbo ènìyàn gbogbo ẹ bá jẹ́ atheist ní tẹ́ ẹ mọ̀ náà abẹ̀yìn ìbá jẹ́ agnostic ní abẹ̀yìn abẹ gbogbo yín gbogbo onírúurú èsì tẹ́ bá ṣe tẹ́ ẹlẹ́sìn tí dájú mi bá ṣe ẹ dákun tẹ́ bá mẹni tí wọ́n ṣe ẹ bá wa bẹ̀ wọ́n ẹ jẹ́ kíkiri ìjọ́dọ̀ wọn wọ́n dáríjì wa torí àwa gan mọ̀ ẹ dákun wọ́n ṣonílé wọ́n ṣàlejò gbogbo èèyàn ránṣẹ́ ẹ dákun ẹ jọ̀ọ́ gbẹnikẹ́ni
àti gbogbo àwọn ìdílé Awódíyà náà abẹ̀yìn ẹ má bínú ẹ má bínú gbogbo yín pátápátá la bẹ̀ ẹ dákun ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ ṣàánú fún wa ni àtọ àwa bẹ̀bẹ̀ ni ẹ̀bẹ̀ ni ẹ dákun àwa bẹ̀yìn ni àwa gan mọ̀ pé wọ́n jẹ̀bi ẹ dákun wọ́n ṣẹ̀yìn ẹ dákun ẹjọ́ dáríjì mi ẹjọ́ ẹjẹ́ ara mi gbà ẹ ṣe. Àbáwọ̀yé sọ̀rọ̀ ìfọ̀gá dìde ẹ sọ̀rọ̀. Mo tọrọ àforíjì ẹjọ́ ẹ dáríjì mi ẹ fi tòótọ́ ní mo fi dọ̀rọ̀ ìdáríjì ẹ ṣàánú fún mi kí ẹ jẹ́ ẹ ráàánú gbà ẹ jẹ́ ẹ ráàánú yín kọ́lọ́n ṣàánú fún mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo tọrọ mo bẹ̀bẹ̀ ẹ forí ẹ̀ṣẹ̀ ṣe déédéé méjì mi ẹ jọ̀ọ́ ẹ dáríjì 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 mi o ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi o ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi ẹ̀yin náà ó ra àánú gbà ẹ̀yin náà ó ra àánú gbà ẹ̀yin náà ó ra àánú gbà ẹ ṣàánú fún mi o ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi o 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 ẹ ṣàánú fún mi o. Bàbá. Mama ẹ dìde ẹjọ́ ìlọ ẹ dìde. Díẹ̀ ẹ máa assist me. Yes sir. Okay. I know I can't take it any longer. Maximum pressure. No. Lẹ́yìn tán dé wọ́n ní dáàdi wọ́n ní bàbá wọ́n fẹ́ tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo èèyàn tí wọ́n ti ṣe ọ̀rọ̀ yẹn bá fún mi ní bàbá fẹ́ tọrọ ìdáríjì ṣé bàbá tá a ní kán sọ pé kí wọ́n má bínú tán nígbà làwọn ṣe ọ̀dà ẹ̀ ṣúọ̀ wọn níbẹ̀ ní ẹ̀ ṣúọ̀ wọ́n bẹ̀bẹ̀ dáadáa o wọ́n nínú pé kódà he was crying at home torí wọ́n ti lọ sọ́dọ̀ wọn láti Wednesday was crying at me go mo really neglect wọn ni yes because iléeṣẹ́ tó máa pa mí lára ìrànlọ́wọ́ ní Ọlọ́run ń lò mí fún ṣẹba was I felt touched nǹkan máa ń tètè ṣe mí èmi kíní ẹ o kásá náwó máa ń nǹkan ètè máa ń mú mi lọ́kàn kí n má ti gbọ́ àyẹ̀mẹ́ tí má ṣe kí ló ṣe ẹwẹ́sẹ̀ máa bọ̀ ó yá o ti mọ́ mi lára but lọ́wọ́ yìí a máa ń wádìí gbogbo náà ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé mi gan bá kan ṣe prayer ni ẹ wo ẹ má jẹ́ n sọ nǹkan mi ẹ má jẹ́ n tún wí àsán I also learned my mistake nípa pé dóò náà kì í ṣe pé mo ti interview wọn but èyí tá a ṣe lórí òkè náà èyí tí mi ìwádìí tí mo sọ pé 48 years ni wọ́n gbé and that was what he told me èmi ò dẹ̀ fún àwọn ọmọ tẹ̀sí fa yẹn gan yọ tó ń post orí pé kíní yẹn ti lọ fa glory to God gbogbo èèyàn lè máa learn in one way or the other thank you so much our people ojú òní tí ẹ dáríjì bàbá yìí wọ́n ti wà lọ́jọ́ ogbó ẹ wò ìyàwó wọn ọ̀gá ìkọ́ ti fún ẹ wò ìyàwó wọn mo feel sorry fún madam mo feel sorry fún wọn gan mo feel sorry fún madam gan mo feel sorry fún wọn then bàbá ìsìdọ́jọ́ ogbó mo feel sorry fún wọn then ẹ wo ọmọ wọn brakeni ẹ wo inú ìnira lọ́ta wọn wà inú ìnira bọ́sẹ̀ dé láàárọ̀ yà mo tún rí omi tún lẹ̀ because wọ́n ń jìyà iṣẹ́ bàbá wọ́n ń jìyà gidi ọ̀gá kò sí àṣegbé kò sáṣegbé Galatia 6:7 mo bẹ̀rù ẹ̀ gan Galatia 6:7 ká má ṣe tàn yín ara á lè gan Ọlọ́run ntí ènìyàn bá fúrúgbìn olómaka do not be deceived oyibo God cannot be mocked God cannot be deceived whatsoever a man soweth so shall he reap ọ̀rọ̀ Olúwa ń ṣe gbogbo tí bàbá yìí ti ṣe tán ti rò pé ó ti jẹ lọ kí ni bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ tó lọ òkè ń bọ̀ ó ń padà bọ̀ ńlẹ̀
That is why I keep saying it. Má ṣe dáadáa o. Má ṣe dáadáa o. Ṣùgbọ́n tó lè gbogbo tẹ́mi ń ṣe yìí. Ilé ní àwọn àmọ́jú kan gbẹ̀yàn wá lọ, wọn àmọ́jú. Ó dáa, méje sọ nǹkan nípa ẹ̀. Please, bàbá and mama, they are sorry, mama ìpẹ̀lẹ́. Mo fẹ́ ká ẹ bá bàbá àti màmá sọ̀rọ̀. 07054 900 751 WhatsApp only. And the link is direct code is 07054 900 751. Màá yí padà dúró wọn ò ní wọn wá tọrọ àforíjì ni. Wọn wá tọrọ àforíjì ni. Mi ò bá wọn béèrè nǹkan kan o. Wọn wá tọrọ àforíjì like bàbá was saddened. Bó ṣe dé nínú service lọ́sàn tí wọ́n wá rí mi. Bọ̀dá ń bẹ̀ mí ni pé nǹkan ò balance o pé no. Like they've not been there. So bàbá kan sunkún. Bàbá ń regret his days. So ẹ pè wọlé 07054 900 751. Ẹ pè sórí WhatsApp. A gbé fún wọn kí ẹ kí wọn. Ẹ̀yin tí wọ́n bá ń ṣẹ̀ náà lè pè táìmù yìí. Mi mọ̀ ẹ̀yin tẹ́ bá nọ́mbà wọn lọ́wọ́. Bàbá ṣe bẹ́ẹ̀ nọ́mbà wọn míì tẹ́ ẹ ṣẹ̀ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni nọ́mbà wọn lọ́wọ́. No. Ẹ̀ nọ́mbà wọn. Ọ̀dà because ẹlòmíì á pè. Ẹlòmíì bá ti pè bàbá ẹ fọmọ sọ pé I am sorry please. Kò ṣe é jiyàn o. Kò sáwìjáre lẹ́nu yín o. Ayé testify pé ẹ ti scam àwọn èèyàn sá. So orúkọ tí wọ́n ń sọ yín 419 scam fraud gbogbo ẹ̀ náà ń pè yín. So ṣẹ́jẹ́ rí àwọn tẹ́mi tó ń wò ní ebi ó ti gbà ti mú ilọ station kan àti mú ilọ pé bàbá yìí kéésì wọn ti dọ́dọ̀ wa o láti rìfà yín bẹ̀t nígbà tẹ̀lẹ̀ tí ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ti tán. Hello màmá mi ẹ káàsán mà. Okay ma ẹ ra ma mo ti gbé post dà. Yes ma. Ma. Teacher yín ni wọ́n ní secondary school. Mọ́mí ẹja gbé sí speaker káwọn ilé gbọ́. Ọ̀dà mo ti gbọ́. Ọ̀dà ma. Wọ́n ṣẹ̀yìn Jésù.